ṣẹrú ọkọ ni ìyáálé mi máa ṣe jọ̀gá àjọ wa ṣẹrú ọkọ ni òjòwújòwú ròdò bó wẹ̀wẹ̀ bó dẹja kò lè mọ́ mi kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ ṣé mi dúpẹ́ gbogbo àgbáńlá ayé tẹ̀ ń wò mí ojú tẹ́ fi ń wò mí kò ní relédè yìí I Prophetess mi ò kọ̀rọ̀ multi-talented mi pé àkọlé òjìji ayé tèmi ní ẹnìkan ò lọkùnrin bẹ́ẹ̀ ni ẹnìkan kọ́ ló ní ọkùnrin túlétúlé ẹ má tún gbàgede kí ló dé tó já wípé obìnrin lọ̀tá obìnrin náà àwa Yorùbá àwọn baba ńlá wa wọ́n ní obìnrin lọ̀tá obìnrin ẹ̀yin ìyàwó tẹ́ wà ńlé kí ló dé tí àánú àwọn tó wà ní ilé tí wọ́n ti fẹ́ jẹrà sínú ilé àwọn obìnrin tó jẹ́ wípé téèyàn bá dà wọ́n sọ́dọ̀ wọn ò lè sàn tí wọ́n ń wá dé orí ṣẹ́mọ̀ pálárìnà lèmi tí wọ́n ń wá dé orí amẹ́yìn tẹ́ ẹ bá ti lè wọnú ilé báyìí gbọ́ndọ̀ndọ̀ lẹ máa gbé kalẹ̀ fáwọn ọkọ ẹlẹ́lòmíì ò gbọ́dọ̀ wá mọ́ ṣé ẹ fẹ́ máa bá sí ọwọ́ Ọlọ́run jẹ ni nígbà tí Ọlọ́run náà ti sọ wípé iye ìkáwọ́ wa ẹ̀yẹn di kúkú ẹ pa owó yín papọ̀ báyìí Ọlọ́run á ní mẹ́ kódà kò sọ wípé 5 o bẹ́ẹ̀ ni mo sọ mẹ́ ló pé mẹ́ bẹ̀rẹ̀ láti bí 3 4 6 8 9 10 kí ló wá ṣe yín mo rí fọ́nrán kan lórí péèjì mi arábìnrin yẹn ó wá ń fi ọkàn àwọn ìyàwó ilé balẹ̀ ó fún wọn ní àṣírí tó fún wọn yẹn àṣírí tó lè túlé ni àṣírí tó lè túlé lárábìnrin yẹn fún wọn ó lẹ́yìn obìnrin ẹ lọ fọkàn balẹ̀ yín ìyàwó ilé ẹ lọ fọkàn balẹ̀ òun ti rí solution jẹ́ kí ni solution ó ní nọ́mbà tóun ó fún wọn yìí ó ti fún wọn rẹ́dí ó ní nọ́mbà yẹn ó ní ká tẹ̀ sórí nọ́mbà ọkọ wọn ó ní tán bá tẹ̀ sórí nọ́mbà ọkọ wọn ó ní gbogbo ntọ́kọ wọn bá ń bóbìnrin míì sọ ó ní ni wọ́n máa gbọ́ èyí ò wá ti pọ̀ jù torí pé o mọ fóònù tẹ̀ ó wá lè fún wọn ní nọ́mbà tọ́lọ́run ó fi jẹ́ wípé 4,000 naira per day tí wọ́n ń ra dátà tọ́lọ́run ó fi ní kí wọ́n máa rí owó rẹ̀ pa ìwọ tó o mọ fóònù tẹ̀ torí bẹ́ẹ̀ ṣe ń wò wá yà á mọ fóònù tẹ̀ jura wa lọ o bẹ́ẹ̀ ni a mọ fóònù tẹ̀ jura wa lọ ìgbà táwa mọ fóònù tẹ̀ jura wa lọ yẹn ṣé bí irú nọ́mbà tí wọ́n ń rí tó jẹ́ nọ́mbà túlétúlé ebi nọ́mbà tó ti yẹ káwọn èèyàn ò máa rówó ń bẹ àwọn ìyàwó ilé nọ́mbà tọ́lọ́run fi lè ní kí wọ́n jẹ lọ kọ́mọ wọn náà lálùbáríkà sọ́kùnrin nìkan náà ní kọ́kọ́ kí ni túmọ̀ kí ni pírọ́blẹ́mù yín ẹ̀yin obìnrin èmi ò láíláí èmi ò jẹ́ serú ẹ̀ torí mo mọ̀ pé ẹni tẹ́mi èso obìnrin ni mí ẹ jẹ́ ń sáré sọmọ rẹ́sì tara mi fún yín mo sọ fún yín sẹ́ẹ̀ mo nítàn ló máa jẹ́ ntàn dọjọ́ alẹ́ mi ní tán bí owó ẹgbẹ́ mo lọ dábẹ́ fún ọmọ mi ní Ifẹ̀ gbà tí mo lọ dábẹ́ fún ọmọ mi ní Ifẹ̀ lóko kájọlà oko yékẹ́mi ni mo ti lọ ń wẹ̀ àtọ̀lẹ̀dọ́lẹ̀ ń tàdán àwọn ará àwọn ìlú Kírun yẹn kò sí ní ò lè dágbélé ọkọ ẹ wọn ní gbà ilé ìyá àti bàbá náà máa ní kó wá ṣèyàwó mo dẹ̀ gbà bẹ́ẹ̀ Ọlọ́run dẹ̀ ṣe abẹ́ ọmọ jìnnà
ńgbà tàbí ọmọ jìnnà ẹ máa wo adúrú ẹ̀wọ̀ tán kà sílẹ̀ fún mi tòdì ẹsẹ̀ débi pé mi gbọ́dọ̀ jẹran náà mọ̀ kábí ọmọ mi lè tètè san àárín tí mo dé yìí ẹ̀dá tó bá ní kí n má jẹun ọmọ mi lájẹdálẹ́ onítọ̀hún á mú mi gbóná á jẹ ìyà sí lọ́dọ̀ Ọlọ́run tó máa mú mi gbóná sí because èmi ni mo mọ ìkíni àdójúkọ mi. Ìgbà tí abẹ́ ọmọ jìnnà tán tí mo ní kí n padà sí Ìlọrin níbi tèmi àtọkọ mi jọ ń gbé kọ́kọ́rọ́ kan wà lọ́wọ́ mi èmi dẹ̀ ṣílẹ̀kùn mo wọlé mo tún léṣe gbà mo tún léṣe tó máa dalẹ̀ tọkọ mi máa dé òun mú kọ́kọ́rọ́ tiẹ̀ ó fi ń ṣílẹ̀kùn ilẹ̀kùn yẹn kò ṣí kọ́kọ́rọ́ mi ti wà lẹ́nu ilẹ̀kùn mo ní bàbá Yẹmi ti dé ni mo bá dìde kí n dẹ̀ lọ ṣílẹ̀kùn báyìí ó gbóbìnrin mi lẹ́yìn ni ó gbóbìnrin mi lẹ́yìn ló bá ó bá kọjú sóbìnrin yẹn ó láwọn ti bó ńlé o ó bá ní kóbìnrin yẹn máa wá lọ mo ní mo ní ẹ má jẹ́ kó lọ sísá ẹjọ́ ẹ wọlé wá ẹ wo yágò ni going to 11 after 11 kọ́ ni bẹ́ẹ̀ ni náà wọlé dé wọ́n lọ ṣe fàájì wọ́n ti bí fàájì bọ̀ ni mo ní sísá ẹ wọlé wá ni o ẹ máa wọlé bọ̀ mo ní ẹ mọ̀ kó bára yín àwọn èèyàn ẹ mọ̀ pé yín hàn dáadáa ẹ hàn dé àwọn èèyàn dẹ̀ ti róbìnrin pẹ̀lú yín gbà tẹ́jọ kú òǹbí tẹ́ ẹ ti ń bọ̀ torí mo mọ̀ pé ti lọ ṣe fàájì wọ́n ti nẹ́rì gan ibi tẹ́ ẹ ti ń bọ̀ wọ́n ti rí yín mọ́ wọ́n ti rí mọ́ yín tó bá dọ̀la tó bá rí kọ́ wọ́n lẹ́yìn lẹ́gbẹ́ jáde ẹ̀yin lẹ́gbẹ́ kú òǹbí tẹ́ ẹ ti lọ ṣe fàájì ẹ mọ̀ kó bá ra yín ẹ wọlé ẹ̀sùn sísá ẹ wọlé ẹ máa wọlé bọ̀ lárábìnrin yẹn bá wọlé kódà yàrá kan náà jọ sùn bẹ́ẹ̀ ni mélòó nú ẹ̀yin obìnrin ayé òde òní lẹ máa ṣerú ẹ̀ ẹjọ́ sẹ́yìngbà tó ń lọ só mú okó ọkọ mi sóra ẹ lọ ni ṣé bí mo gbà láàfíà láàyè bẹ́ẹ̀ ni mo gbà láàfíà láàyè náà ìgbà tílẹ̀ dẹ̀ mọ́ ó wá bá mi nínú yàrá ó ní mọ́mì Yẹmi ẹ ṣe òun ní kò tọ́pẹ́ mà ẹ dúró kẹ ẹ̀wẹ̀ kẹ búrọ̀ṣì ẹnu yín mo dẹ̀ pọ̀ tí mo lọ ra búrẹ́dì ó tún jẹun ikú ò kí ń jẹun ẹni kó pa ni bẹ́ẹ̀ ni ikú ò kí ń jẹun ẹni kó pa ni kò lè rán bí sí mi náà pẹ̀lú tí mo ṣe fún yẹn tó bá ṣẹ̀yìn ọmọ ayé òde òní ni ẹ máa bọmọ ọba jẹ́ ẹ máa bára jẹ́ ẹ lè gun ọkọ yín pa wọ́n fi ṣe yín ni kí ló dé ẹ̀ẹ́dẹ̀ lọ ní sùúrù ẹ wá dúró obìnrin bá ṣe rìn kiri ìgboro wọn àrọ́kọ fẹ́ ẹ jẹ́ kí rọ́kọ fẹ́ obìnrin lọ́ta obìnrin nítorí ẹ yẹ kí n pe àkọlé òjijì ayé yìí nìyẹn obìnrin lọ́tọ̀ obìnrin ẹ ṣe sùúrù náà ẹ̀yin ọkùnrin ẹ jẹ́ jára yín sórí ìwọ ọkùnrin tó bá ti ní me and my wife ò fẹ́ràn ara rẹ tó bá rántí ìwọ àti bàbá wa Muyideen Bello tí wọ́n lọ níyàwó kòkó lápọ̀n sórí ìyàwó ẹyọ kan tó gbójúlé yẹn ìyá ọjọ́ alẹ́ ló fi dì ẹ́ ó rẹ̀kẹ̀dì ọ́ ni bí ó kàn ya wa mọ́ rẹ̀kẹ́ ó rẹ̀kẹ̀dì ọ́ ni o tó bá dọjọ́ alẹ́ ségè 13 yóò ṣe fún ẹ bẹ́ẹ̀ ni arákùnrin kan ní nọ́ọ̀tì ńgbà tó dé láti nọ́ọ̀tì ó kọ́kọ́ ń jayé fọ́rìn dáadáa ó gbóbìríṣiríṣi obìnrin ìyàwó ò sọ̀rọ̀ bọ̀ wọ́n ti kọ́lé sí wẹ́ẹ̀sì ìgbà tí ó máa dé ìyàwó rẹ̀ òjò dé sínú ilé o iwájú rédíò Àgídìgbò ló lọ ń sùn ẹ̀bẹ̀ lọ́wọ́ Oríyọmí Hamzat ó ní gbà ayé rẹ̀ láì tí ì kú ó ló ń jayé fọ́rìn oríṣiríṣi obìnrin ló ń gbé ìyá ọjọ́ alẹ́ náà fi ń dẹ ẹ̀yin ọkùnrin tó bá jẹ́ wípé ìyàwó kan lè fẹ́ máa ní mo wí tèmi o bẹ́ẹ̀ ni ẹnì kò dẹ̀ lè pọ̀ má gogo lẹ́nu wọn ò kí n ké mọ́ nígbẹ̀gbẹ̀ wípé kó gbẹ́tọ̀ fún ẹ̀mí sára kábọ̀ èèyàn tó bá lókun bíi tí màá gbà á jìyà lọ́dọ̀ Ọlọ́run amúmi gbóná sí tọ́rọ́ Ọlọ́run ló rán mi níṣẹ́ kì í ṣe èèyàn 08141214070 YouTube channel mi Wùmí Òkòrò TV aṣọ́dún ayọ̀.